Ẹ káàárọ̀, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá káàkiri ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé. Ètò tó wà nílẹ̀ láàárọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ o. Ètò tó wà nílẹ̀ yìí ó kìsì. Ètò tó wà nílẹ̀ yìí ó lé nílẹ̀ gidi torí wípé a fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́. A fẹ́ fọ ilẹ̀ Yorùbá, a fẹ́ fọ̀ mọ́. Gbogbo àwọn alákatakítí pásítọ̀, a fẹ́ tún wọn wẹ̀. A fẹ́ tún àwọn tí wọ́n bá lè sákò ń bi iṣẹ́ yẹn pátápátá wọ́n lọ wáṣẹ́ míì ṣe. Yóò wá jẹ́ wípé àwọn tó bá wà ńbẹ̀ àwọn tó dúró ti Ọlọ́run gidi gangan ni. Àwọn tó dúró ti Ọlọ́run ni, tí wọn ò lórúkọ Ọlọ́run láti fi lo jìbìtì, tí wọn ò lórúkọ Jesus Christ láti fi ṣe màdàrú, láti fi máa lu àwọn èèyàn, máa fi gbá àwọn èèyàn lójú, máa fi dóòbò fà. Ẹgẹ́ tàrí ẹ̀ ń sìn yìí torí ibi tí wọ́n ń bá iṣẹ́ yìí lọ àfi ká dìde, àfi ká dìde o, àfi ká dìde ká gbárùkù ti ẹ̀sìn Christianity torí wípé wọ́n ti fẹ́ ba ayé ẹ̀sìn yìí jẹ́, káàtẹ̀ wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ láwọn sáìdì kan ni. Jésù là ń sìn, Jésù ni, Jésù ni, Jésù ni. Ẹ rí wípé wọ́n ti sọ ẹ̀sìn yìí di nǹkan kí nǹkan. Wọ́n ti fi sú àwọn èèyàn, wọ́n ti bá àwọn èèyàn débi wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ chọ́ọ̀chì mọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn à nífẹ̀ẹ́ sí lílọ chọ́ọ̀chì mọ́, kì í ṣe pé chọ́ọ̀chì yìí ni ọ̀dà, kì í ṣe pé Jésù gangan ni ọ̀dà. Ǹjẹ́ bí Jésù gangan ṣe rí, ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé kalẹ̀ fún wa báyìí? Ṣé bí a ṣe ń pè láyé ìjọ́un táwọn tó jẹ́ ẹni Ọlọ́run tí wọ́n fi dúró ti ẹ̀sìn Christianity, ṣé bẹ́ẹ̀ làwọn ti sìn yìí dúró ti? Ẹ rí wípé ó ti wá sọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ di òwò. Wọ́n ti sọ di òwò tí wọ́n kàn ń tú wa jẹ, tí wọ́n ń tú wa jẹ, tí wọ́n ń tú wa jẹ bí iṣu. So wá fi ń yé wípé òǹkàlùkù ń sáwọnú ẹ̀sìn yìí láti fi jẹ́ wípé kan kó àwọn ọmọ Yorùbá lẹ́rú ni. Kan kó àwọn èèyàn lẹ́rú, kí wọ́n kó àwọn èèyàn lẹ́rú tẹ́ pé gbogbo ohun tí àwọn èèyàn bá ṣe, gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n bá ṣe, gbogbo tí wọ́n bá kójọ kan máa wá fi sin ẹnìkan. Kan máa wá dá àjọ fẹ́nìkan ṣoṣo, kẹ́nìkan ṣoṣo máa gbádùn kẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn kan máa yínú gọ́tà nóòsì. Ẹ rí i pé ayé yìí ti dàbí nǹkan. Ìdí nìyẹn tá a fi bọ́ra lẹ́tì wọ́n. Ìdí nìyẹn tá a fi gbógun ti ẹ̀mí burúkú tí ń bẹ lára wọn. Ìdí nìyẹn tá a fi gbógun ti ẹ̀mí sátánì tí ń bẹ lára wọn wípé ká lè jáde. Ká lè jáde o, ká la àwọn èèyàn lójú, ká jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n lè dúró fúnra wọn, kí wọ́n dúró nù yàrá wọn. Kò síbi téèyàn kì í gbàdúrà, ìyẹn lè dúró nù ọ́fíìsì, ìyẹn lè dúró níbi iṣẹ́ rẹ̀. Ìyẹn lè wà nù oko, ìyẹn lè wà nù tọ́lẹ̀tì, ìyẹn lè wà nù bẹ́dúrú, ìyẹn lè wà nù sitting room, kó gbàdúrà kádùá rẹ̀ ó sì gbà. Kó pé kọ́ Ọlọ́run, kí Ọlọ́run ó sì dá lóhùn gbogbo rere tí ń fẹ́. Kọ́lọ́run bá kọ́ dá lóhùn, yàtọ̀ fún wípé à ń lọ ọ̀dọ̀ pásítọ̀, à ń lọ ọ̀dọ̀ pásítọ̀, wà lọ́dọ̀ pásítọ̀. Nípasẹ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe orí burúkú, ọ̀pọ̀lọpọ̀ ti ṣìnà, ọ̀pọ̀lọpọ̀ ti ṣe orí gbé. Ẹlòmíì àdúrà lásán ló lọ gbà. Ẹ rí pitipiti níbi fíìmù yìí. Àdúrà lásán ẹlòmíì lọ gbà, ó ti dìyàwó pásítọ̀ gan kọ̀ mọ̀. Ẹlòmíì àdúrà lásán ló lọ gbà lọ́dọ̀ pásítọ̀ tó fi bímọ 2 mẹ́ta fún pásítọ̀ kọ̀ mọ̀. Gbójú ẹ̀ tó là kedere báyìí ìníye ẹ̀ tó sọ. Ẹlòmíì ó kàn wà ní pásítọ̀ ní bí 20 ọdún bí 30 ọdún tí ò bímọ rárá, tó jẹ́ pé àwọn kan ń lò ní wọ́n ń lu ẹlẹ́dàá rẹ̀ torí pé ọmọ tí ó bí ni àwọn ti ṣe mọ́ṣẹ́. Ìlú ògo tí ẹ fi ń ga ògo chọ́ọ̀chì yẹn fi ń ga ẹwà ní ẹ̀sìn tó wá jẹ́ pé tara wọn nìkan ni wọ́n ń dù. Ìrìn àjò ara wọn bí ó ṣe dá fáwọn ilé ayé nìkan ni wọ́n ń sáré. Ẹ wo tí ń ṣẹlẹ̀ nípa Olúwa lọ́sìn tí wọ́n sọ pé kó gbéyàwó rẹ̀, kó fìyàwó rẹ̀ hàn. Kì í ṣe pé ẹnìkan kan ni ó gbé wálé òun, dúró pẹ̀lú ìyàwó ẹ̀ jọ ṣe fídíò papọ̀ kún orí ìyàwó ẹ̀ kún ọ̀rá wọn mọ́. Ẹ rí i pọ̀rọ̀ yẹn ti di fúráǹsì báyìí, ó ti di kàyà. Yẹn ń sá sí bí ń sá sọ̀hún, bó sì fẹ́ bọ́ kọ́ yóò fi ìyàwó yẹn, yóò fi àwọn ọmọ rẹ̀ hàn, kò sọ́gbọ́n tó fẹ́ dáadáa sí i. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má bínú torí Ọlọ́run bàbá rà mí sí gbọ́dọ̀ wọ stúdíò ni. Mo kí gbogbo wa pátápátá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, mo kí wa. Ẹ̀yin tẹ́ máa ń pè mí nílẹ̀ yìí ni lókè òkun, mo kí gbogbo alápapọ̀. Ẹ̀yin tẹ́ máa ń kí mi pé ẹ̀mọ́ bẹ́ẹ̀ bí ẹ ṣe ń subscribe, ẹ fẹ́ subscribe, ẹ̀mọ́ bẹ́ẹ̀ sì subscribe, ẹ jẹ́ ká tún láàyè ra wa. Àwa tá a bá ti subscribe ni, àwa tá a bá ti subscribe kan náà ni. Àwa tá a jó lórí ire yẹn tá a ṣe bá studio yìí pàdé, ṣe bá channel yìí pàdé. Ẹ wo, ẹ jẹ́ ká wo fíìmù. Àwa tá a ti ń wo bọ̀ tipẹ́ tá a ti subscribe, ẹ jẹ́ ká subscribe papọ̀. Ẹ wo fíìmù yìí sálẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀rì jẹ́ kan SUBSURIBE subscribe, ẹ jẹ́ ká fi kà tẹ̀ lórí. A padà wá di subscribe SUBSURIBED. Agbedi sẹ́yìn àwa gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ aago yẹn nílò, ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn lórí. Aago yẹn wá padà di aago 3 wá tó wá látòkè wá sísàlẹ̀. Ètò wà lókè pátápátá, àwọn gangan ni kẹ́ẹ̀tẹ̀ tí wọ́n kúnnú rẹ̀ ní dúdú tàbí funfun níbi fóònù mi. Wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, òun gangan ni kẹ́ẹ̀tẹ̀. Tẹ bá ti wá tẹ̀yẹn nípa ti gba notification yẹn. Notification yẹn túmọ̀ sí wípé ní kété táwọn fúnra bá ti ń jáde, tí live ń jáde, t-shirt ń jáde, ẹ̀yin làkọ́kọ́ tó kọ́kọ́ máa rí. Ìyẹn làkọ́kọ́ tó kọ́ wà ń bẹ ọ̀fẹ́ ló bá dé. Ẹlẹ́ẹ̀kejì ní subscribe tẹ́ ẹ ṣe yẹn rí wípé ọ̀fẹ́ nìyẹn náà bá dé, wọn ìjáwó lórí rẹ̀.
ìyẹn wà fún yín lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn gbogbo àwọn fídíò tí mo ti ṣe lórí channel yìí gbogbo àwọn fídíò lórí fídíò alálùbáríkà mi sọ pé ẹni tó bá wo fídíò ti tún lásán tí ó bá padà sẹ́yìn kẹ́ padà sẹ́yìn kẹ́ máa lo àwọn fídíò tá a ti so sẹ́yìn ẹ wà rí wípé àtàtò iyọ̀ dùn fíìmù tuntun tẹ̀sẹ̀ wò yẹn yóò tún wá yé yín sí dáadáa ẹ máa bá wa share fídíò ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share ẹ bá wa repost ẹ abẹ lórúkọ Ọlọ́run bá fẹ́ kó rìn jìnnà iṣẹ́ Ọlọ́run afẹ́ kó rìn jìnnà torí pé a fẹ́ yọ àwọn èèyàn kó nu ewu ayé a fẹ́ yọ àwọn èèyàn gọlọgbọ àwọn èèyàn kó nu làásìgbò a fẹ́ yọ wọn kó nu kéèjì táwọn pásítọ̀ burúkú olódùkú ìkó wọn sí a fẹ́ yọ wọn kó nu kùkú tí wọ́n ti dé wọn mọ́ tó jẹ́ pé gbọ̀bá wù wọn ni ẹ ń fáwọn èèyàn lóúnjẹ gbọ̀bá wù wọn ni ẹ ń fáwọn èèyàn lómi tẹ́ kàn ń lo àwọn èèyàn bó ṣe wù wọ́n ẹ tẹ̀lé mi ká wá lọ gbádùn fídíò yìí ká tún kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ má gbàgbé o ẹ jẹ́ ká subscribe ẹ jẹ́ ká like ẹ jẹ́ ká comment ẹ jẹ́ ká share then lábẹ́ fídíò yìí gangan rí tí wọ́n kọ JOINC membership nìyẹn ẹ jẹ́ ká tẹ̀ ká follow rẹ̀ bá ti kọ successful yẹn nípa ti darapọ̀ mọ́ membership nìyẹn lábẹ́ fídíò yìí gangan rí tí wọ́n kọ THANKS ẹ jẹ́ ká tẹ̀ ẹ jẹ́ ká follow rẹ̀ bá ti kọ successful yẹn nípa ti darapọ̀ nìyẹn àwọn fídíò kan wá ń jáde tó jẹ́ premier jẹ́ bí pé ẹ rí déètì ẹ rí táìmù lórí fídíò yẹn ẹ rí wọn kọ premier sí wọn kọ notify me wọn fi aago kan sí lẹ́gbẹ̀ẹ́ fọwọ́ ti aago yẹn ìyẹn ni wípé anytime tí fídíò yẹn bá ti jẹ́ sísí notification rẹ̀ wá sọ́dọ̀ yín kíá ni wípé òun ti wà ń sísí o bẹ́ẹ̀ ni lábẹ́rẹ̀ náà ẹ rí àwọn ẹ rí gómẹ̀ GOAL ẹ rí àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ tí ẹ fúlẹ̀ bá ti fúlẹ̀ ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ pátápátá nìyẹn ilé ayé wọ̀ náà wa kò ní bàjẹ́ jẹ́mi wa kò ní nira iṣẹ́ tíntín owó ńlá lọ́wọ́ bá máa ṣe fún wa ẹ jẹ́ ká gbógun ti àwọn pásítọ̀ alákatakítí ẹ tẹ̀lé mi ká lọ ká tún lọ ohun tí ń ṣẹlẹ̀. lọ́jọ́ láìpẹ́ alẹ́ ọjọ́ kejì lè wá ṣe live mo wá gbogbo nǹkan tẹ̀ ń sọ I was like could this be true so after láti ìgbà yẹn mo ṣáà ń tẹ̀lé yín pé okay at least he said this let me see bóyá irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ let me see bóyá irú nǹkan báyìí so wọ́n ti fi ẹ̀yẹn sí àwọn èèyàn lọ́kàn even including me even up to today mo ṣe máa ń wò pé ṣé tòótọ́ ni ṣáwọn kìíní yìí ṣó rí bẹ́ẹ̀ ṣá màá tún tí bá rí mi ní lọ church wọn kàn mí á sọ pé ó jẹ́ lọ. So èmi mo wá bọ̀rẹ̀ mi kan sọ̀rọ̀ lẹ́yìn he was now saying Holy Spirit sọ pé kò ń ṣe kinní kan Holy Spirit ló sọ pé kò ń live life kan mo wá bí pé kí ni Holy Spirit pé báwo nìyẹn ṣe máa ń feel Holy Spirit pé ṣé because mi tí rí special feelings about Holy Spirit down ìgbà tí normal life ni pé mo ṣàfẹ́ mọ Holy Spirit jẹ́ ṣe máa rí so when he ṣe àbẹ̀rẹ̀ sí yẹn argue aṣáájọ ń drag up and down wá ní Holy Spirit kankan kọ́ níbi kankan ẹ̀mí inú rẹ̀ bọ́lá ń ṣe dáa báyìí mo ní ṣòwò pé mọ̀ kókó àbọ̀mọ kékeré tẹ bá gbé síbi ẹ̀gbẹ́ náà tẹ fi ọwọ́ ẹ̀ sí next time that baby will not go near that thing mo ní spirit wo ló wá sọ fún pé kí ni kò dáa nǹkan burúkú ni kó má lọ sí ó ní kò ṣáàrí answer fún mi ó ní definitely there is nothing like Holy Spirit ó ní okay which spirit is unholy sọ fún mi spirit tó holy àti tí ò holy ó ní ẹ̀mí èṣù ni ẹ̀mí Holy Spirit I was like lọ ronú àgbàlagbà ní ẹ ó ti dàgbà we need to be able to think reason àwọn kìíní wọ́n fi kìíní kó wa lẹ́rú ni wọ́n ti gba gbogbo nǹkan tó jẹ́ heritage wa wọ́n fẹ́ fi gbà lọ́wọ́ wa mi sọ pé ó ní kí ni mo wá ṣe báyìí mo ní mò ń gbàdúrà báwo ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ mo ní mò ń gbàdúrà lórúkọ Ọlọ́run Elédùmarè mo dẹ̀ ń bẹ orí mi ẹlẹ́dàá mi kó ṣàánú fún mi ó ní wọ́n ti brainwash ẹ̀ mo ní wọ́n brainwash mi gbogbo náà brainwash so this your work is really helping I must be sincere ó ń ṣí àwọn èèyàn ní ojú because someone like me I cannot my fast my jí lóru my jí still yet nothing happened nothing lady kan mo máa lọ ṣe program kan every Wednesday morning ní church so bí 2-3 months ago kò àtìgbà tí mo ti ń join program mi lọ mọ́ ọ̀bọ̀ àrí mi jọ Sunday ẹ̀yin ẹ̀wà program mọ́ mo ní ṣé ó yẹ kí n máa wá sí program láàárọ̀ kùtùkùtù Wednesday tẹ́lẹ̀tẹ́lẹ̀ I supposed to be at work tí mi bá tiẹ̀ níṣẹ́ kí n jókòó sínú ilé kí n máa rọ ọpọlọ mi mo ní nǹkan tí mo rò pé yẹ kó ṣẹlẹ̀ nìyẹn ó ní ó dáa o ẹ ṣáà máa wá ẹ kìíní kan mo á wò pé ìyẹn gbà mí àbí kí n tún lọ rí àbí kí n tún lọ ni I will not go what God will do ntẹ́lẹ́dùmarè máa ṣe fún mi ó máa ṣe kò dìgbà tí n bá tó lọ forí balẹ̀ nìkan àbí tí mo tó lọ sọ pé mò ń kun àgbà forí iná wọ́ọ̀lù tí ò dẹ̀ sí anything náà Ọlọ́run tó ṣe so I really appreciate you mo appreciate you Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe Elédùmarè ò ní fi yín sílẹ̀ orí yín àtàwọn ọmọ yín kò ní gbàbọ̀dé lórúkọ Ọlọ́run ẹ ṣé gan ni sir. Thank you so much really appreciate you wonderful experience ní 2016 tèmi máa stop mo máa dá wà nù lé níjọ́ Sunday ó máa ṣe mí gbà tó yẹ pé mo fẹ́ ya wèrè
màá nírọ́ ni sẹ́ mo ti mú tọ́ sẹ́ mo ti rí màá kó sínú mọ́ there were 4 times 4 Sundays tí mo gbé mọ́tò tí mo dé vicinity church redeem náà mò ń lọ gbà yẹn Pastor Kọ́lá ní Calgary Pastor Látúnbọ̀sí mo lọ Pastor Látúnbọ̀sí tí mo ń sọ ẹ̀ bóyá ọmọ Olúbàdàn kan ni wọ́n ẹni tó bá ti wà ní Canada rí ní Calgary kó lọ béèrè mi lọ́wọ́ wọn èmi ni mo bá wọn dá drama group sílẹ̀ tó vibrate youth coordination nígbà yẹn tá a ṣe drama kan nígbà náà lọ́hùn tó lágbára ní Calgary bẹ́ẹ̀ ni Pastor Látúnbọ̀sún mi ìwà rántí orúkọ parish yẹn mọ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn èmi ni mo bá wọn dá drama group sílẹ̀ ń bẹ a ṣe drama kan táwọn crossover ó dà pé bóyá Wálé Ọlátúnbọ̀sún ni wọ́n dúdú báyìí House of David olórí production mi ní wáyé tì ẹni tó jẹ́ mọ́mísí wọn mo mọ̀ wọ́n nìbàdàn gbà yẹn àwọn náà líǹkì mi mọ́ wọn kí n tó lọ Canada so mo mọ̀ Pastor Túnbọ̀sún dáadáa House of David wọ́n máa ń ṣe kàkàkàkàkà ní ẹ̀jẹ̀ ní sùúrù ayé yìí ó dé kí ló ṣẹlẹ̀ ni pé nígbà tẹ́mi máa stop finally tí mo tún lọ try bẹ́ẹ̀ ni ṣọ́wọ́n mi olórí production ṣe ti mọ̀ wọ́n tán mo tún lọ sọ́dọ̀ Pastor Kọ́lá mo ń help àwọn ọmọ màá kọ́ àwọn ọmọ níṣẹ́ ní Sunday máa ń ṣe àwọn ọmọ yẹn tún bẹ̀rẹ̀ sí ní vibrate dáadáa ní children's department so àṣelọ́n dáadáa ṣùgbọ́n nígbà tí mo wá sọ pé enough is enough. Pastor Kọ́lá is somebody that I love so much torí wípé he is a very trustworthy, he is a very truthful man ní ní parọ́. Pastor Túnbọ̀sún tí wọ́n ní àwọn ò mọ̀ rí kí n mọ̀ san táìtì mo dẹ̀ sọ fún un pé mi believe nínú ẹ̀ ibi tá a ti jà nìyẹn. Ilé tí wọ́n bá mi rí sílẹ̀ tí mò ń sanwó ẹ̀ mo kúrò ń bẹ́ẹ̀ pé is this what I'm going to be doing again in Canada? Ẹgbà mi títí ní Nàìjíríà ìyá mi ò jẹ wọn mọ́ màá tún wá dé Canada ìyá mi ò ní fọkànbalẹ̀ àti jẹ wọn mọ́ irọ́ lẹ pa òjọ́. Bẹ́ẹ̀ ni so sister Peace Goddess experience it any year it is normal. Those are the experiences you have before you have your total peace of mind. Tọ́kàn yín fi máa lè wípé ìwé Elédùmarè mo gbà ọ́ gbọ́ pé in tó ò ní ṣe ò ní ṣe in tó dẹ̀ máa ṣe láàárọ̀ ò ní sọ dọ̀sán ìyí tó máa ṣe lọ́sàn ò ní sọ dalẹ́ ìyí tó máa ṣe lálẹ́ kò sí bàbá ńlá àdúrà kò sí bàbá ńlá ẹni tó lè mú ẹsìn tí wàá ṣe láàárọ̀ ní ṣísẹ̀ ń tẹ̀lé lọ́rọ̀ Elédùmarè. Unfortunately for àwọn ẹ̀dá tá à ń sáré torọ́ lọ́hùn òre ibì kan ọ̀rọ̀ àwa àti Elédùmarè yẹn dàbí ewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ ní kí ló fẹ́ folówó ẹ̀ ṣe. Ẹ gbàgbé Dọ́là brother or sister Dọ́là ó yẹ bá wa on mute. Brother or sister Dọ́là ṣẹ̀wá ń bẹ̀ agbọ́n má bí wọn ẹ bá mi gbóhùn sókè ẹ bá mi on mute. Ìran Yorùbá ẹ lè send request agbọ́n má bí wọn. Ọ̀gá ẹ kalẹ́ o. Ẹ mọ̀ kalẹ́ ìyá mi dáadáa. Ẹ máa kú ètò ẹ kú gbogbo ìgbà. Yes ma. Ẹ máa kú bẹ́ẹ̀ ṣe gbà mí sílẹ̀ lọ́wọ́ ogun àwọn pásítọ̀ yìí. Iṣẹ́ yín ò mà ní bàjẹ́. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run àlọ́ ní ká ẹ tètè wọnú ayé mi kọ́ náà tó kó tètè ràn yín wá. Elédùmarè ló tún wálẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé lọ́lá yín lọ́lá Ọlọ́run àpàdà gbé mi dìde. Àṣẹ Èdùmàrè. Lọ́wọ́ pé ẹni bá ní 50,000 ọ̀rẹ́ tó bá lè kọ́lé Ọlọ́run yìí ó máa rí nǹkan tọ́nà máa ṣe. Ilé Olúwa tó jórúkọ wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. Ìgbọ́n nítorí àtẹnujẹ wọn mo ṣàmọ̀pọ̀ Ọlọ́run ti gbà mí ìyá mi ni mò ń gbàdúrà kọ́ Ọlọ́run bá mi gbà lọ́wọ́ wọn. Tó bá ti lè bá mi gbà mo mọ̀ pé ìyókù ìrọ̀rùn ni. Torí màtẹ́ ti wọnú sísítẹ́ẹ̀mù yìí agbára Ọlọ́run orí àwọn ọmọ yín orí ìyàwó yín ò ní gbà bọ̀dẹ̀. Àṣẹ Èdùmàrè. Ẹni bá dẹ̀ lóun ájúde ogun sí yín ọ̀run ájúde ogun sí wọn. Àṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ ẹ̀ ní ṣìbí tẹ̀tẹ̀. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Wọ́n àwọn fífò wọ̀nyí wọ́n mọ problem tí mo ní wọ́n mọ nǹkan
tó ń dùn mí lọ́kàn. Táwa ti wá dé chọ́ọ̀chì náà máa sọ pé ẹ má wọrí o, ìjọba ti wọ ilé Ọlọ́run àwọn àti gbogbo nǹkan tẹ̀ wọ́n yẹn lọ́lọ́run á ṣe. Ṣùgbọ́n gbàtà ti kọ́lé tàtà ti kọ́nà tàtà ti fún wọn gbogbo owó, wọ́n á fowó wá ń yọ̀ tọ̀ mí. Wọ́n fi ń jà wọ́n dandan ọmọ wọn ń dán. Àwa wọ́n rẹ̀ ti aláṣọ méjì aláṣọ mẹ́ta aláṣọ kan. Ṣùgbọ́n mo mọ̀ pé mí inú wọn lo jáàsì o. Bẹ́ẹ̀ni, kì í ṣojú lásán. Mo mọ̀ pé wíwọ tẹ́ ẹ wọ inú Christianity tẹ́ àti wọ́n bẹ̀rẹ̀ sí tú. Àwọn kẹrù ń bà wọ́n. Torí wọ́n rò bóyá irúwa ìgbà àbọ̀ wá tú àti wọn mo mọ̀ pé Ọlọ́run ti sì gbogbo wọn pátápátá. Bẹ́ẹ̀ni. Torí gbogbo àwọn kan sì wà nínú òkùnkùn. Fún wọn bẹ́ẹ̀. Àníṣe láti ṣe. Lágbára Ọlọ́run lágbára ọ̀rọ̀ ẹnu ní. Àṣẹ Èdùmàrè. Torí mo rántí múmà tó give testimony tó sọ pé àbúrò ó bẹ̀rẹ̀ sí wá náwó fún pẹ̀lú tí òun pè òun tí òun torí mò ń tẹ̀lé yín gidi torí olórúkọ láti bọ̀ wá ní. Ìyá. Ló jẹ́ máa ń pè ní olórúkọ. Okay. Ẹ wá pè ní olórúkọ ṣùgbọ́n mo ẹ̀gbọ́n náà tó ti ń lò ní ẹni bá rogún sí yóò ya kú tìrantìran ní. Àṣẹ Èdùmàrè. Yóò jáde ẹ̀ ń báyọ̀ fún òun kò gùdà ní tó bá ti fà pọ̀ bí ọmọ ẹ̀bẹ̀rẹ̀ ogun yóò bá ti tẹ̀yìn ọmọ ìpalẹ̀ ogun ọ̀hún. Àṣẹ Èdùmàrè. Torí people are in bondage àwọn èèyàn wà ní ìdè gidi ṣùgbọ́n mo ẹ̀gbọ́n náà tó ń lò ní tó tún ní. Àwọn èèyàn máa bọ́. Ọlọ́run mi á bá mi ràn yín lọ́wọ́ o ayé òde ní mú yín lóhùn òní. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Wọ́n mọ̀ pé gbogbo ìkó lọ ti tèmi lọ́kàn náà bá mi bá Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Thank you so much. Yes ma. Bẹ́ẹ̀ ṣe ń ràn àwọn náà lọ́wọ́ torí ìrànlọ́wọ́ lè ṣe síra. Bẹ́ẹ̀ni. Àṣẹ Èdùmàrè. Thank you so much. Àṣẹ ìyá mi ní wá yín tì. Willow Earth. Okay, your turn. If you won't call me like that, I beg, send Jack Daniels, I beg. No, they call me like that. Jack Daniels. Can you call that prophet back? I have mortgage that I want to vanish tonight. Prophet, please, I have bills. Bagori okay, Bedide. Egboche wa be. We continue to ask is in the comment section. I'll put 3 million naira this thing. Oh, call him. I'm not even joking. What's to me? He's gone. He's gone. Okay. Thank you so much, sister, for liking. You know, I just wanted to call and to encourage the parents in the house. And your mommy, auntie, and your daddy. I hope you were all able to hear àwọn ìsọkúsọ tí àwọn ìsọkúsọ tí àwọn adults ń sọ. Your children are going to be around these adults. This is how children become manipulated. This is how children do not reach their full potential. A lot of parents think that your child's full potential is in church. No. Ejo. And when I say etoju, I'm not talking about with money. I'm talking about with alafia, with care. Attention. Communications. Speak with them because all of your hard work is going to be in vain. All it takes is one encounter. One encounter. Where your child's friend will say, oh, come to church with me. And they'll meet that kind of pastor that'll be telling them nonsense about the Bible. And all of your years of hard work will go away. It is very important, parents. I know that life is hard. I know parents have bills. I understand that. You know, this society, maybe you don't get along with your husband or you don't get along with your wife. Please, if there's any married couples that are hearing my voice, do not let religion break your home. Even if your home breaks, you don't have to hate each other, especially if you have children. Life is so short. Life is so short. We need more love. We need more care, more respect, more tenderness. Do not let religion take joy away from you. Because I've been sitting here listening to all these grown men telling me that they can heal cancer. When I've buried 4 aunties with cancer, how can you heal cancer?
So if they can lie to us as adults, think about the lies that they are going to give to your children. If they can manipulate adults, I want you guys to think, so how will they now manipulate my innocent child? Any 10 year one more time lost university this September. Make sure you are calling your child every week, because believe me, 8 out of 10 young people, it is university where these religious people will catch them. These religious people will give them free food, free lunch. So make sure if you're sending your child to university in September, make sure you have money. Do not send children to university and your child does not have money to eat. Make sure you're checking, especially that first year. Thank you so much. We don't have I had to excuse myself a bit. Thank you so much. Your children are going back to school in September, like she has said. It is not only your money that they need your attention. They need you to be able to make yourself available when they want to tell you even the most stupid thing. They need your friendship and they need your love. Please, Eledumare Afunwashi, thank you so much for always coming this direction of family. Willow House. Thank you, thank you. Moradeyo, are you there? Sister Moradeyo, Ebawa on mute. Sister Moradeyo. Sister Moradeyo. Okay, ancestors advocate. Yeah, Baba mi mo kin o, mo kin gbogbo le o, e kale o. Yes. Ìyá wa yin bàbá wa, e kale. Yeah. Mo bá woman kan tí wọ́n sọ̀rọ̀ nípa nǹkan méjì ni mo fẹ́ dá sí lálẹ́ nípa àwọn ọmọ wa. Pé àwọn tí wọ́n lọ church mọ́, tẹ́rù ń bá wọn. Torí September èmi máa celebrate 1 year tí mo ti yọ orúkọ Jésù dànù. Mo lè máa jẹ́ 1 year tí mi ti fẹsẹ̀ mi wọ church. By September, August, September, lágbára Olódùmarè. Kò dẹ̀ sí tí mo fi ọba tó ní mí mo fi ṣẹlẹ́rìí, kò sí ìwúre tí mo gbà, kò sí àdúrà tí mo bẹ̀ Olódùmarè. Mo sì rò pé everything máa rí bàbá mi tí n bá ti jí láàárọ̀ tí mo gbá orí mi mú, mo di ọmọ mi mú. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí máa wúre pẹ̀lú ohun ìfẹ́, máa tún máa fáwọn àyájọ́ kéékèèké gbájú. Bẹ́ẹ̀ ni. Gbẹ́gbá rígi ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní ṣẹ́lé. Bàbá mi, àwọn àdúrà yẹn rìn jìnnà. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń rò wípé orúkọ Jésù ló ń jẹ́ kádùúrà yín gbà. Please, torí tiyín ni mo ṣe wá sókè léyìí. No. Àṣẹ wà lẹ́nu yín ẹ̀yin ọmọ kóòtù òjìrè. Our Africans, there is something in us. Is he built? Ó dàbí bátìrì tá a dá mútámútá tó wà lára fún. Ó dàbí bátìrì tó wà lára fún tí ò ṣe é yọ ni. Agbára yín wà nínú àwọn yín wà lára yín. Orúkọ Jésù kọ́ ló ń jẹ́ kádùúrà yín gbà. Please. Many of you think it is that in Jesus. No. Nǹkan tó ń gbọ́ àdúrà yín wà lára yín. Àṣẹ wà ní ẹnu yín. Àṣẹ wà lára yín. Àwa tá a ti yọ orúkọ Jésù dànù, à ń gbàdúrà, àdúrà wa dẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè dè mí pè direct, àdúrà mi dẹ̀ gbà. Jesus is not the reason why àdúrà yín gbà. It is all lie. What of àwọn tí wọ́n tiẹ̀ mọ orúkọ Jésù rí? Tó wọ́n tiẹ̀ pé jáde. Kí wọ́n gbélé ayé ni. Àwọn náà sọ wípé àwọn náà ń wúre. Àdúrà wọn dẹ̀ ń gbà. Tẹ́ bá pe Mùsùlùmí sókè sí àlóhùn náà ń gbàdúrà. Kò ṣáà lórúkọ Jésù. Olórúkọ Jésù á dẹ̀ wúre. Á dẹ̀ gbàdúrà sọ fún yín pàdúrà tòun náà gbà. Bẹ́ẹ̀ ni. Àwa èèyàn dúdú ẹjọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín. Ẹ kàn ń gbé ògo tó tọ́ sáwọn
tó ẹ̀ ń gbé ògo Ọlọ́run fún Jésù ẹ̀ ń ògo àwọn tó ti tẹ àwọn tó ti fún àwọn ancestor yín tẹ tara wọn jáde tó ti fàṣẹ tó yẹ pé àṣẹ yẹn ti gbogbo ẹ̀ láti inú ẹ̀jẹ̀ wọn ẹ kàn ń gbé ògo wọn fún Jésù tí ò ṣe yín ní àǹfààní kankan ni. Àṣẹ tẹ fi ń wúre ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde ọ̀rọ̀ yín ó ẹ̀ ń kà sí spell your every word that come out of your mouth is a spell. It's a spell. Tó bá ti sọ síta sínú afẹ́fẹ́ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn láti inú ọkàn ẹ ló ti wá bó bá ti sọ síta bó ṣe máa rí nìyẹn. Tó o sì robi sọ́mọ làkejì. Tó o bá ti robi bàbá mi ó ti tán tó o bá ti ṣe bí tó o ṣe kà tó bá ti cast spell yẹn your work and it is very important. Èdè yín ni kẹ́ ẹ máa fi wúre ẹ má máa fò òyìnbó wúre mọ́. Ẹ̀yin tẹ́ bá gbọ́ èdè lu yín tó bá fẹ́ gba àdúrà kó rí ìpàdúrà ẹ̀ má gbàdúrà ní English language mọ́. Start speaking that Yorùbá ìbàjẹ́ Igbo if you are Igbo your language your mother tongue is very very important tó o bá fẹ́ bẹ Olódùmarè. Your language àwọn tó máa gbàdúrà yẹn language yẹn náà fẹ́ gbọ́ èdè communicate kọ́mọ̀ pé àwọn ọmọ mi ló sọ̀rọ̀ yìí this is my child ọmọ mi rèé àwọn ancestor yìí recognize nípasẹ̀ èdè ní agbára ju tẹ́ lérò lọ. Please your language is very important. Ẹ má jẹ́ ká tọra wa mọ́ Jésù kan ló ń ṣe anything. Ẹ má mú ìbẹ̀rù kúrò nínú ọkàn yín. Èmi ò lọ church èmi máa celebrate 1 year ti tèmi. And last one, this is the first ọ̀kan nìyẹn. The second one ni pé ẹ jọ̀ọ́ ẹ̀yin àwọn ọmọ wa ẹ má máa sọ fáwọn ọmọ wípé Jésù á ṣe Ọlọ́run á ṣe. The more tẹ́ bá fi sọ pé Jésù á ṣe Ọlọ́run á ṣe ẹ̀ ń bà tàwọn ọmọ yẹn jẹ́ ni. Ẹ jẹ́ kán jẹ́ àwọn ọmọ yẹn mọ̀ pé gbogbo tó bá fẹ́ dà láyé ẹ kó àwọn ọwọ́ ẹ̀ méjèèjì síta kẹ́ ẹ kó ọwọ́ ẹ̀ wọ̀n pé ọwọ́ ẹ̀ ló wà. Tó o bá ti lè rò nínú ọkàn ẹ o lè ṣe é. Whatever tó bá ti lè rò pé mo dẹ̀ lè kíní wù mí o tó bá ti lè wá sọ́kùn ẹ̀ o lè achieve ẹ̀. Tẹ́ bá ti sọ pé Jésù àṣẹ ẹ̀ ń bá yí àwọn ọmọ jẹ ni Jésù ò ní ṣe ń pò àti ṣoríire wọn anílárí wọn ọwọ́ wọn ló wà. Ọwọ́ wọn ni tó bá fẹ́ dà láyé wọn ọwọ́ àwọn ọmọ wa ló wà. Tó ẹ má máa jẹ́ káwọn ọmọ yẹn wò pé mírèkù kan wà níbì kankan. Many of ọgbà àwọn ọmọ míì lé ní tí wọn débi tó yẹ kán lọ ẹ̀yin lẹ bá tí wọn jẹ́ tẹ́ ẹ̀ ń jẹ́ káwọn ọmọ yẹn máa bìlí pé Jésù àṣẹ mírèkù àṣẹlẹ̀ mírèkù lẹ fi bà tàwọn ọmọ míì jẹ́. Mo bẹ̀ yín ẹ̀yin abiyamọ ẹ̀yin. Ẹ ṣé ìyá mi. You can do better. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ ṣé bàbá mi. Thank you so much. Mi ní wá yín tì. Deep contribution. Very lovely. Káláwọn èèyàn lè understanding tá à ń sọ ni. Àwọn pastors yìí á lọ wá ṣẹ̀ṣẹ̀. Anyways, ẹ jọ̀ọ́ máa cut ẹ̀ kúkú báyìí torí wípé Awíkòkó ní tó fẹ́ lọ ṣe. Lady B wà bẹ̀ rárá. Princess Oya ẹ bá wa on mute. Awíkòkó fẹ́ lọ ṣe nǹkan. Princess ṣe wà ń bẹ̀. Ẹ ní ìlàdí on mute o. Princess okay. Adémọ́lá bàbá mi Adémọ́lá Bùnmi. Wait till you fún mi ní bí 2 minutes. Tell me wọlé. Okay. 2 minutes. Okay. Best life. Oh yeah. Fun pet. Ìyá mi dáadáa. ATM effect. Tẹ́rí wọ́n ti fi kíní ìbalẹ̀ jẹ́ débi wípé wọ́n ti kó respect gan ò sí mọ́. Oye. Ilẹ̀ Yorùbá tèmi mọ̀ nígbà kan. Tọ́mọ bá máa kí yín ó máa kúnlẹ̀ kí yín tán ni. Ó wá di pé ẹ̀sìn ti wá gba gbogbo nǹkan yẹn dànù ó wá di sàlámà lẹ́kùn ó di aleluya o kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọmọ máa jíra ọkùnrin máa sọ fún bàbá ẹ̀ sàlámà lẹ́kùn kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Láyé àtijọ́ ọmọ yẹn á kúnlẹ̀ ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà gbogbo kíní yẹn ti sọnù kí ló ṣẹlẹ̀? Kí là nǹkan tá a gbé tá a ń gbìn gan kí ni wàhálà ilé ayé? Ó tún affect ọmọ tó ń lọ sí school. Wọ́n máa kọ́kọ́ ṣe assembly ground
wọ́n máa kọ́kọ́ pariwo lululululu kí ló dé kí ni ìyàtọ̀ church Sunday àti normal service náà ṣe fún wọn ní kó tó lọ wọnú classrooms wọn. All these things were not done. Kí ló ṣẹlẹ̀ táwa mú gbogbo kíní àti program ẹ̀ pa àti kó sí brain àwọn ọmọ yẹn. Táìpù tó yẹ kọ́ ọmọ ti tọ́mọ mi ti máa wà ní class àwọn ìgbà yẹn náà máa ṣe àṣẹ́wù di táìmù tí ò yẹ kán ṣe dì. Kí ni ìṣòro wa? Kí ni problem wa gan? Ẹ̀yin mélòó lẹ rí fídíò? Nílẹ̀ Yorùbá láti tọ́ mi. Best Life ní sùúrù náà, Best Life ní sùúrù. Ẹ̀yin mélòó lẹ rí fídíò kan tí àwọn ọmọ yẹn wọ aṣọ blue nínú class tí wọ́n dẹ̀ yí lẹ̀lẹ̀ wọ́n náà ń ṣe church fellowship kínní àwọn ọmọ yẹn wá pòórá mọ́lẹ̀ very dirty thing máa post ẹ̀ later today so that parents will know what their children are being sold into. Ẹ continue. Kí ló ṣẹlẹ̀? Teacher mi máa instead kò time tó yẹ kó ní pẹ̀lú àwọn ọmọ yẹn nínú classroom á tún ṣẹ̀ṣẹ̀ gbé kíní religious way yẹn jáde tó máa kọrin fáwọn ọmọ yẹn tá ní Holy Spirit ń ṣiṣẹ́ lára wọn tá bẹ̀rẹ̀ deliverance kí ló ṣẹlẹ̀? That deliverance was all about gan. Ẹ wo gbogbo tó ti dojúrú yìí abẹ́tà kí kálukú tètè ṣàtúnṣe ní ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ bá kọlu kó tètè ṣàtúnṣe ẹ̀. Bẹ́ẹ̀ni àwọn òbí. Because kíní yẹn ti wá jẹ́ kí lack of respect ó wá ń peléke sí lójoojúmọ́ àwọn ọmọ yẹn ò tiẹ̀ mọ nǹkan tó ń jágbàlagbà mọ́ wọn ò tiẹ̀ fẹ́ mẹ̀gbọ́n wọn ò fẹ́ mọ ẹgbẹ́ wọn mọ́. Àgbàlagbà àbí màá pàdé èèyàn sí àwọn àtọ́mí pé sàlámà lè gbà bá àtọ́mí pé hallelujah mọ́gbé kọ́kọ́ sọ pé sórí ẹ̀ pé ṣá ọmọ kékeré gbogbo lẹ́kọ̀ọ́ ẹlòmíì kò lè bẹ́ẹ̀dì mọ́ ẹlòmíì in fact all those things wọ́n affect wa gan. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ tábàdé dé ṣọ́ọ̀ṣì yẹn kẹrẹ ẹsẹ̀ méjèèjì la máa fi kúnlẹ̀ orúnkún fún mọ́bí jí ò sọnù àti dájú jí ò ránù kan. Ọkọ ẹ̀gbọ́n tèmi náà ṣe bẹ́ẹ̀ ní some years back tí mo fi bá wọn jà. Wọ́n ní ilé àlè ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ò lè ṣe bẹ́ẹ̀ fáwọn òbí wọn. Ẹ̀yin tèmi ń dọ̀bálẹ̀ fún. Ọmọ mi ò lè dọ̀bálẹ̀ síwájú òbí ẹ̀ tó bá sọ̀rọ̀ mọ́. Ẹ wo ẹ jẹ́ àṣàtúnṣe o ẹ jẹ́ àṣàtúnṣe abátorí ẹ̀sìn máa balẹ̀ jẹ́ máa rántí wípé tí ò bá sí ẹ̀sìn yẹn ń bẹ̀ ọ̀dẹ̀ náà la ṣe ń padà bọ̀. Bẹ́ẹ̀ni. Ire o. Thank you so much. Thank you. Orente. Ìkan náà tún wà. Àwọn ọmọ yẹn wá ṣe báyìí. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé ní fo. Ọ̀pọ̀lọpọ̀ parent wá ń kọ́mẹ́ǹtì síbẹ̀. Wọ́n wá ń sọ pé, irú nǹkan báyìí ó ti wà pa. Irú nǹkan báyìí ti school wo nìyẹn náà? Kíní kan ẹ fẹ́ lọ bá yé àwọn ọmọ jẹ́. Ẹ wá béèrè lọ́wọ́ wa. Ó ń gbé ní fo. Àtàwọn ọmọ yẹn fẹ́ pòórá ni. Ọwọ́ Olúwa ló ń gbé yín fò níbi táwọn ẹgbẹ́ yín ti ń ṣe fóònù náà ń ṣe engine block mọ́tò. Ẹ̀yin ń gbò, ẹ̀yin ń fò ní class láàárọ̀ kùtùkùtù. Orente, ó yẹ bá wa unmute. Ó ń gbé ní fò. Ó ń gbé ní sáré o. Ọwọ́ Olúwa ń bẹ lórí a. Orente, ẹ ní láti unmute o. Ó dà, sis. Hello. Ẹ káàsán o. Ẹ mọ̀ káàsán ìyá mi. Ẹ kú iṣẹ́ Olúwa o. Olúwa ń kú iṣẹ́ jàre. Network. In fact, èní yìí. Bẹ́ẹ̀ ni mà. Hello. À ń gbọ́ yín báyìí. Hello. Bẹ́ẹ̀ ni mà. Ṣé ń gbọ́ mi báyìí? Bẹ́ẹ̀ ni. Èní yìí ni mo ṣe lè join program yìí. Ó dàbí mo bí mo ṣe débẹ̀ but Ọlọ́run fẹ́ èmi náà join yín ni. Of course, enjoy program yẹn. Ẹ ṣé. Mo ń kírun lọ́wọ́. Ọmọ mi wà lọ́dọ̀ mi. Ọmọ kékeré. Bébì kò tí 7 months lọ sí. Ó ṣàkọ̀tẹ̀ nǹkan bẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí gbọ́ program yẹn. Mo wá wà stress lórí program yẹn lórí ibi tí mo ti ń kírun. Mo wá gòtì. Mo ń gbọ́. Mo tún fi sínú náà pé mo like program tí ó ń ṣe yìí. Mo like ó wà interest. Ó kọ̀yàn lọ́gbọ́n. Èèyàn ń rí àwọn nǹkan mú nínú ẹ̀. Nígbà tí mo máa fò bá tún ríra mi lórí ẹ̀ báwo ṣe dé orí ẹ̀. Sẹ́yìn lọ́gbọ́n bí mo máa ríra mi lórí prógrámù yìí ó bá ní òkè tí wọ́n bá ti pèbí
speaker ẹ̀yin ni kí n tẹ o mo bá tẹ̀ nígbà mo gbọ́ òrèǹté mo ní àìní màá gbà bí mi ní ìrọ̀lẹ́ lábí dáadáa ni mo tún lọ lo ògùn mo ní ẹ̀mí màá lélẹ́yìn lóòótọ́ mo bá tẹ̀. ẹ̀yin ni o. mo bá tẹ̀ ọlọ́run á máa fún yín ṣe ọlọ́run ò ní fi yín sílẹ̀ ọgbọ́n ìmọ̀ òye tí ẹ fi gbé prógámù yìí sílẹ̀ kò ní fi yín sílẹ̀ ọlọ́run á túbọ̀ máa mú yín tẹ̀síwájú apá yóò lè káyé ọ̀tá ò lè káyé lóòótọ́ a ní mùsùlùmí kírísítẹ̀nì wọ́n ti fi bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ ibi tó ọ̀ sọ̀rọ̀ yìí àwọn ẹlẹ́sìn kẹta wọ́n ní ìbẹ̀rù ọlọ́kàn jù bàtà jẹ́ mùsùlùmí a máa sọ pé orí ọ̀fẹ́ gbé a máa hùwà tí ò dá a máa hùwà bú. ẹ̀sìn àbáláyé wà hùwà burúkú oníbi tó ti máa mú ẹ torí àṣírí ẹ máa tú ọjà wa christian muslim a máa ní orí ọ̀fẹ́ gbé adáṣọborí a máa hùwà tí ò dá tí ò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe yóò máa dá fún nínú ìṣàṣetì bí òní tí ọlọ́run ò ní kúrò lẹ́yìn yín o ọgbọ́n ìmọ̀ òye tí ẹ máa fi ṣe prógámù yìí ọlọ́run á túbọ̀ máa fi fún ní agbára ọlọ́run láti fún ọlọ́run á máa fi. Thank you so much. Àmín. Àmín. ó sọ ó ní nígbà tí àwa wà ní kékeré lóòótọ́ tí a bá jí làárọ̀ a gbọ́dọ̀ kúnlẹ̀ orúnkún ẹsẹ̀ méjèèjì kí àwọn òbí wa ní. Bẹ́ẹ̀ni. ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ ọba mi kò sí yẹn mọ́ láyé sí lóòótọ́ orí ìdúró náà ọmọ máa wà gógógó tó máa kí ìyá ẹ̀ orí ìdúró ló máa wà tó máa kí bàbá ẹ̀ tí ò dẹ́ ṣe nǹkan tó dáa gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Bẹ́ẹ̀ni. tí àwa bá jí làárọ̀ tí a bá pàdé ara lé o tó bẹ̀ kó má tó gbọ́dọ̀ kúnlẹ̀ orúnkún ẹsẹ̀ méjèèjì ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà tí o bá wà lọ ní ọmọdé ọmọ tó dáa ni kò sí tó ti fẹ́ rí ẹ tí ò ní kí ẹ ọ̀tí ayé ta wá wà yìí gbogbo ẹ ti wá lu jára àwa ti sọ àṣà wa nù a ti sọ èdè wa nù a ti mú èdè elédè a ti mú èdè òyìnbó òun la wá fi ṣe olórí èdè ọmọ Yorùbá mi ò gbọ́ Yorùbá mọ́ lórí èdè elédè yìí ẹ máa bọ́ ọmọ Yorùbá sọ Yorùbá máa wò ní báyìí bí orí ẹran yìí torí kò gbọ́ ọkàn tẹ̀ sọ ọ̀ìka tó yí pàpàpàpàpàpà wọ́n ti da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn lórí English àfọwọ́ra English àwa sọ èdè wa nù tí ò yẹ kó. That network. Network ìyá ti yẹ oriented lọ. Okay, Coin Plaza, thank you so much ma. Network yẹn ló rebete. Coin Plaza. Ẹ kálẹ́ o. Ẹ mọ̀ kálẹ̀ ìyá mi. Rótìmí. Yes ma. Ẹ kálẹ́ o. ẹ mọ̀ kálẹ̀. Gbogbo akitiyan yín láti liberate àwa ẹ̀fọ́ àwọn èèyàn dúdú ni wọ́n máa sọ torí àwọn èèyàn dúdú náà la fall into this victim jù. Bẹ́ẹ̀ni. Olódùmarè pọ̀ máa ràn yín lọ́wọ́ kò ní sú yín kò ní rẹ̀ yín. Àṣẹ Èdùmàrè. Mo máa ń wo program yín gan and I share it a lot even lórí YouTube. Ẹ ṣé. Ẹ ṣé. I'm not really a Christian and I'm not a Muslim. Mo believe in the truth, that's all. But ẹ rí program yìí fifteen bá ti ṣe àwọn èèyàn máa ń lọ ń wò ó. Wọ́n dẹ̀ mọ́ wá ń padà sọ fún mi wípé ṣé ẹ mọ̀ pé program tẹ́ ń ṣe yìí ẹ ń jẹ́ káwọn fẹ́ máa sá ní church nowadays o ní that's good torí tá a bá sọ fún yín pé kẹ́ ẹ kúrò church ẹ kúrò church èmi máa lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan nígbà covid mo rí pé mo àárí nǹkan kan ṣe lókè ó tẹ̀ ti dá nǹkan tó ti mú wọn tó rí nǹkan kan ṣe sọ̀rọ̀ covid tó yẹ kó onílé gbé lórúkálùkù ló ń gbàdúrà ẹ̀ bó ṣe lè gbà káàdé survive ẹ̀ bákan that mean you can be on your own and you can make it tó bá ti lè gbàdúrà. So they believe in faith. So that is how I stopped going completely. But you think bẹ́ẹ̀ pààyàn ní pé ṣe ráwọn mo láwọn èèyàn kan ní ìlú tí mo wà yìí kí pásítọ̀ máa sọ fún wọn pé kí wọ́n lọ mọ́gẹ́ẹ̀jì ilé wọn kán kó owó ẹ̀ wá kán wá fi sanwó ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé mọ̀ pé orúkọ pásítọ̀ ló rà wọ́n á dẹ̀ máa sọ máa ń ṣe orí yín pé ṣá. So because I sharing this program wọ́n wá bẹ̀rẹ̀ sọ pé ó mà dàbí pé nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ mà tí wọ́n létí ìjọba wá sọ máa ní kò make sense ẹ̀yin náà rò
Okay, ṣé gbogbo ilé jọ fẹ́ pín ṣọ́ọ̀ṣì lọ́jọ́ iwájú ni? Kò make sense ẹ fẹ́ ṣe ilé tẹ́ tí ń ṣe bọ̀ láti jọ tẹ́lẹ̀ wá ní kẹ́tù lọ rí mọ́ kí èkó tó padà sẹ́yìn. Báwo lẹ ṣe wọ́n á dẹ̀ máa try láti máa justify ra wọn pé ẹ ṣe mọ́ ilé Ọlọ́run kéèyàn ṣe síbẹ̀ wọ́n á ní kẹ́ sóòlù sí kẹ́ sóòlù kìíní kọ̀mọ́ Ọlọ́run ní jẹ́ sóòlù láìpẹ́ yín sínú gbèsè o. But program yìí is doing a fantastic job. Ọlọ́run ṣe. This is redeem. How could redeem go to kini pe kan lọ mortgage ilé wọn kan wá fi máa sanwó church pound. Ẹ jẹ́ ká mọ̀ tú wọn láṣìírí. Bẹ́ẹ̀ ni. Pop ló máa ń ra wọn ní dúró sí ilé kékeré o. Wọ́n á lọ ra pop tó tóbi dáadáa. Ẹ̀mọ etí yẹn máa kọ́ sí ìlú òyìnbó. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè sọ ní church. Ìkíní gan ọ̀nà tẹ́gbà already kò make sense. Tọ́lọ́run bá pè Ọlọ́run á fún lówó tẹ́ máa fi ra church yìí máa sọ fún ọmọ ẹni Ọlọ́run pa pípù ìtẹ́ ní pé kiri kan. Àwa máa lọ sí Nàìjíríà máa wà ní Cospas. Ẹ̀yin ò ní lè lọ sílé, ẹ̀yin lè send owó sílé. Wọ́n ní gbogbo àwọn fámìlì yín pátápátá ní kẹ́ ẹ sáfù. Because owó tó fẹ́ gbà lọ́wọ́ yín síbí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. I wake up from slumbers. This program is doing fantastic job. Ẹ ṣé ìyá mi. I really love it. You are doing fantastic. Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Àṣẹ. Àṣẹ Èdùmàrè. Àwọn obìnrin wa náà dẹ̀ ló yẹ ká kórí wá pé. Ẹ bá àwọn tó ń pọ̀ sínú kíchìnì kí ṣọkùnrin o. Tá bá wo majority. Obìnrin ló pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Me and my gender wàhálà ni wàhálà kan kò sí. A lè use the brain wa. A máa fi nǹkan tó yẹ ká ṣe sílẹ̀ ká àfọlá lè jí ká gbàdúrà. Ṣé Ọlọ́run àwọn Ọlọ́run yẹn lójú korojú ni? Ṣé àwa yẹn Ọlọ́run kan ló dá wa náà? So tí ọba lóko kó gbàdúrà kó ronú ó máa gẹ̀ẹ́tì ọ̀rọ̀ ẹ̀ straight. Káwọn fúnra wa máa sáré lọ bá wọn mọ́. Bẹ́ẹ̀ni. Kì í ṣe àwọn pastors nìkan o. Ó ṣe wà pásítọ̀ ló wà láwọn Muslim ló dẹ̀ wà láwọn oníṣẹ̀ṣẹ̀ míì náà o. Bẹ́ẹ̀ni. 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 Ọkùn èèyàn gbàgbé èèyàn bọ́yọ̀ bá believe Ọlọ́run á ṣe ìyanu. In terms of education, mo ń gbọ́ sí wọn kan sọ̀rọ̀ nípa education lẹ́ẹ̀kan pé ní church ní school wọn á kọ́kọ́ bẹ̀rẹ̀ orin kíkọ́ wọn bẹ̀rẹ̀ kíní kan. Nígbà táwa ń grow, à ń ṣe bẹ́ẹ̀ náà. Ok, inú tẹ́lẹ̀ curriculum kan ní sí, mi ò máa tó design fún wa. Kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ pa ìṣẹ̀ṣe kíní kan tó bá ti jẹ́ pọ́n ní RE, religion knowledge, wọn Muslim or Christian. Níbo ni èyí tó ń kọ́ wa ní ìwà àti àwọn Yorùbá kan wà ìwé àkọwọlé kàbí àkàsórí àbíkiri kan tá a máa ń kọ́ gbà yìí ìbẹ̀lẹ̀ tí máa rí wà ọmọlúwàbí bó ṣe ń ṣe pẹ̀lú tọ́jú ilé. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ọ̀rẹ́ mi máa ṣe iṣẹ́ lọ́jọ́ lọ. Ibo ni gbogbo àwọn kìíní wà náà dé sí gbogbo ẹ̀ ti sá lọ. Because òyìnbó la ló ń fowó rà. Òyìnbó táwọn ọmọ máa mọ̀ naturally àwa yìí jẹ́ ló sinmi lálọ́. Wà á lọ sí nursery à lọ sí kìíní kan public school. Ọlọ́run dẹ̀ ṣèyanu lẹ́nu yìí ṣe why do we have to leave gbogbo àwọn nǹkan wa ká máa sáré nǹkan tí ò necessary. I think they need to review our curriculum to Bẹ́ẹ̀ni. It's useless. À ń bá bọ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ sọ fún wọn ní school yín ẹ fẹ́ orin àkọwọlé orin àkọjáde wèrè kankan mọ́ kólúkálùkù kọ́kọ́ rẹ̀ nínú ilé kan ṣàdúrà àwọn nínú ilé wọn. Àwọn tíṣà yẹn wọ́n ń tọ̀ ní school yín directly to church ni wọ́n fẹ́ gbàdúrà láàárọ̀ kiri kan Jesus name. Who is Jesus? We need to query ourselves now. Ṣé orúkọ èèyàn kan ni? Whatever. Olódùmarè lè máa fi ń gbàdúrà, Ọlọ́run dẹ̀ gbàdúrà mi. Ẹ ṣé gan ni. Ẹ ṣé ìyá mi. Ẹ̀yin gan náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín torí wípé at least bẹ́ẹ̀ ṣe ń share fídíò yẹn ẹ ti liberate àwọn kan ẹ jẹ́ kí wọ́n kó sí ọ̀fìn àwọn pásítọ̀ tó pera wọn ní èèyàn Ọlọ́run yìí. Iṣẹ́ ńlá lẹ ṣe. Thank you so much. Ẹ ṣé. To be honest with you, I don't mind going there. Contribute the whatever you want me to support. All right. Ma send the message sí yín. Ẹ ṣé gan. Thank you so much. Yeah. Yeah. Egege gbẹgbẹ. All right. Alága ìjókòó ìdúró ẹ ní láti edit orúkọ yín instead of N ẹ fi J sí. Ṣóyé yín. Yeah, mo fẹ́ try láti ṣe but mo wá rí wípé ó ṣì máa fún mi ní time sometimes. Okay. All right. Mo rìn lórí street of TikTok ní bí mo ṣe come across your program nìyẹn. Yeah. Mo bá òfin kí n jókòó síbi jẹ́ kí ló ń sọ ń bí báyìí. And I really want to appreciate you for the awareness. Thank you so much. The awareness is
very, very, very good. Because really share when you're that religion is different from relationship with God. Your faith in God is quite different from religion. But in Nigeria, people are in your religion by relationship. That's where the problem lies. People have the knowledge of religion, they don't have the knowledge. That's why the pastors, the Afa and everybody, they are able to scam everybody. Because to ban a relationship with Allah, there is quite different. It's a different ball game. Because the pastor brainwash you with that's the way they do it. Though we have been a victim in the past. But thank God for this kind of awareness that people are, especially COVID time, when you really you don't have to condemn any I'm not here to condemn any religion. But mine is not about religion, it's about relationship. Allah is our creator. He created us and he wants, how are you relating with him? So it's not about religion. But going to church, it's just a way of scamming people. It's a way of scamming. Because you know my own faith and your own faith. Faith to look at the faith, maybe probably as a Christian or as a Muslim or maybe as an ACR. It all depends. But I'm so grateful for you, you know, for this awareness that you are creating, you know, to the public. But yes, let us be aware. Religion is not about religion. It's about relationship. Religion is just a scam. It's a scam. Thank you so much, Ben. That's why people are I really appreciate it. Thank you so much. Appreciate it. And as soon as I landed on this program, I just quickly shared it to a friend that we are always talking, you know, about how the whole country is corrupt. Because religion not about the country, Nigeria, today. Ben. Well, they could do when you're but okay, how can you just sit down and you call yourself a pastor and you're not working? Oh, the first one will school. No. Thank God, I'm really appreciate this your program. To really, Mori Mama Kono Tony tell you religion. Ben. Yeah, it's religion. Ben. But people should not. There is still God. People should have relationship because somebody actually created us onto this earth. And that's why the relationship is very, very important. Ben, thank you so much. Thank you. You're welcome. Yes, ma. Yeah. Nice. But, yeah. Mo máa gbé in tí mo máa ṣe lélẹ̀ torí ẹ̀yin tẹ́ pọ̀ sálẹ̀ kí má bàa dá yín lágara. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí mo máa sáré gbé wá sókè ìsìn kí n lè round up torí mo fẹ́ lọ ṣe nǹkan kan. Mo fẹ́ lọ ṣe kíni? Mo fẹ́ lọ ṣe nǹkan kan tó wà important. Màá fún wa ní 2 minutes. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jọ̀ọ́. So that a máa lọ gbéradì against ọ̀la lórí page Bishop Andrew. Ẹni tó bá ti tó gbangba sùn lọ yẹ kó wá fàjà lórí page yẹn lọ́la. Bishop Andrew. Then níjọ́ Sunday a máa padà wá sí bíbá. Ìjọ́ Sunday yẹn máa lẹ́tìkẹ́. Máa run àwọn voice note kankan bí mo ṣe sọ. Number 2. Màmá fáwọn èèyàn láyé láti wá share testimony wọn ní pé ká mọ fáwọn èèyàn láyé. Màá play voice note kan tí n bá ti fẹ́ ṣe tán sí. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́yin mo fẹ́ gbé wọlé sí tó bá ti ju 2 minutes lọ máa jábọ́. Ó yá, time starts now. Adémọ́lá Ó yá, time starts now. Adémọ́lá ó yá. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ yí kíní yín sílẹ̀ ńbẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ yí rédíò yín sílẹ̀ ńbẹ̀ yẹn. Basirat Alabi ó yá ẹ sáré bá wa sọ̀rọ̀. 2 minutes.
Mọ́mí Basira ti ṣe wà ń bẹ̀ 2 minutes. Hello. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má wò wá a mọ̀ pé inú wa ò dá lọ́rọ̀ ṣùgbọ́n ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀rẹ̀ ká fi di ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Basirat ṣe wà ń bẹ̀. Okay. T-Bams. Good evening, Abi Eka Sekale. Yeah. First time to Mama get into this program, Lele. Already YouTube ni Mori live kini randomly. Okay, sir. So Mori already TikTok mo fi join. Okay. And Mori the live program you go. A very huge awareness fún àwọn tó ṣì nígbàgbọ́ lórí ẹ̀sìn kan ò ṣe ẹ̀sìn kan. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ tèmi ti mọ̀ tẹ́lẹ̀ ni pé religion ni pé wọ́n create wọ́n gbé wá fún wa ni. Oníkálukú ní country wọn or ní continent wọn ló ní àṣà àti ìṣe. Bẹ́ẹ̀. So but ń pé àwọn èèyàn kan wá gbé nǹkan wá bá wa. Ká tiẹ̀ sọ pé ìgbà ìmọ̀ lórí slavery ni. Ká sọ pé ìgbà ìmọ̀ ó máa ń wà difficult gan. Because kò sí nǹkan tí èèyàn lè fi fẹ́ mọ̀ pé bóyá ọ̀tọ̀ ní nǹkan tó sọ yà bí kò kí n ṣòótọ́. Bó ṣe mọ̀ pé tó bá ti wà nígbà slavery kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ síyàn. Ó kọ̀ dàbí kí ọlọ́pàá múyàn kó ju èèyàn sínú ẹ̀wọ̀n ni. Ọ̀rọ̀ wo lèèyàn fẹ́ sọ téèyàn fi lè yọ jáde nínú ẹ̀. Èèyàn ṣàfẹ́ ṣe ìwà tí wọ́n fi sọ pé òkè kíyàn fi jáde one way or the other. Bí religion gbọ̀ngàn ṣe rí nìyẹn. Because tẹ bá wò fúnra yín, tẹ bá wo this aspect, ṣé àti ń bímọ kí wọ́n tó gbé Bible wá sọ́dọ̀ wa kó tó sọ fún wa ń pé nǹkan tí Eve ṣe lélẹ́yìí tó fi gbé pé wọ́n curse wa lórí àwọn obìnrin wa lórí ọmọ bíbí. Ṣé bí a ti ń bímọ kó tó gbé wá fún wa? Àwa ọkùnrin ṣebí àwa gan ti ń roko wa ti ń gbìn nǹkan a ti ń mọ bó ṣe ń jẹun. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń rọ ìbọn bẹ́ẹ̀ ni. Ní pé nínú ìpọ́njú ni a ti máa rí jẹ láti máa rí mu. A ti ń pass through gbogbo kìíní ìfúnra wa kí wọ́n tó gbé kìíní ìwà bá wa. So one way or the other, religion is like pé wọ́n fi create business fún àwọn yìí. Tẹ bá dẹ̀ wò ibi tó affect jù ní àwọn poor country. A ní blame àwọn èèyàn, máa blame government ni. Because government mọ ìwúlò religion lórí àwọn èèyàn because kò lè jẹ́ kí àwọn èèyàn prosper. Moment tí àwọn èèyàn tó bá create iṣẹ́ fún àwọn èèyàn táwọn èèyàn bá mọ what is going on ibẹ̀lẹ̀ fi máa mọ pé many people ojú wọn máa là. Òdìgbà tí gbogbo èèyàn bá ń sáré sọ́sọ́ tó ń wá bó ṣe máa jẹ tó ṣe máa mú tí ò sí nǹkan kan ló máa gbé wọn lọ síbì kan. Kẹ́ tó mọ̀ kíní yẹn máa stick sí brain wọn. Poverty level òun ló cause kíní. Ó ti wá dé level tó yẹ pé àwa gan tá àwa sí nílé mọ́ táwa jáde ó ti wá mọ́ wa lára ní pé nǹkan tá mọ̀ tá fi dàgbà òun náà là ń fọlọ́. So to me open generation things ma get better. Thank you for the program. Thank you so much. Really appreciate it. Thank you so much. 2 minutes. Lovely contribution. Bẹ́ẹ̀ni. Ìran Yorùbá ẹ jẹ́ kí n sáré fún yín ní 2 minutes. Edney, that's your mute. Yes, sir. Yes, sir. Ẹ má bínú. Torí mo ní láti lọ ṣe nǹkan kan sí. Okay. Òun ni mo rí kàyẹ́nu báìbù kan wípé a máa hate àwọn muslim. Ó fọ́ ní pé mo tó wá kà ní àwọn eré àtẹnudọ Quran náà ní Quran tó pé ká tó máa hate àwọn Christian. Bẹ́ẹ̀ni. Ṣé báwọn bíbí yìí wọ́n da ọpọlọ wa. Wọ́n dẹ wá síra wa láfíríkà ní bẹ́ẹ̀ni. Ṣé ní bàbá tó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ní pọ́blẹ́mù wa gbogbo àwọn chọ́ọ̀chì rìmọ́tì ó yẹ kọ́ lọ wú gbogbo ìdánù. Bí àwọn òkè wá ń ka àwọn ìwé yẹn ní lẹ́kùn yẹn tó ń dùn mí gidi gan. Tẹ́lẹ̀ mi gan mo máa ń bá ìrìn àjà rí Muslim ni mo máa ń bá àwọn kìkẹ́ níjà torí Kùránì kò tẹ̀ fún Áfíríkà máa ń láì kìkẹ́. Divide and rule ni bẹ́ẹ̀ ni thank you authentic bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn tí mo bóyá àwọn ìmáàmù wa tó jẹ́ Yorùbá bóyá àwọn ò rí torí ìlú
bóyá tó bá rí bóyá ọpọlọ wọn máa ṣe rí pàtí mi ti rí mo stop mi ò lọ kírun mọ́ church mi ò lọ mọ́ bílí pé gbogbo àwọn ìyá táwọn àwọn bàjẹ́ ni wọ́n yẹn ọkàn mi wà lé pẹ̀lú wọn wọ́n á wò wọ́n bíi normal person gbogbo àti mo máa lọ sí church mo máa lọ sí mosque mo máa ń bẹ̀rù àwọn ìyá yẹn ṣe rí religion both Christian and Muslim wọ́n fi dì wá lọ́pọlọ ni so kí ni mo fẹ́ sọ fún yín ni pé nígbà tí mo ti wá mú bara mi kúrò nínú àwọn religion yẹn Ìbàdàn náà bí mi sí Ìbàdàn so ọ̀rẹ́ mi kan wá wá láti ó dé láti outside má dárúkọ so mo wá lọ bá ilé ẹ̀ ni mo lọ bá wá ó kí mi ó ní ọ̀rẹ́ mi má wọrí ó dà pé ọgbọ́n wọn nílẹ̀ kan mo nílẹ̀ ó ní má wọrí lọ́nà ara mi lọ́wọ́ màá rè ní ẹ̀fọ́ ẹ̀wọ̀n náà kó àwọn fámìlì ẹjọ́ máa gbé bẹ̀ so mo sáà gbé ní bọ̀bọ́n yẹn rábí 3 days ago ọwọ́ tí mo sọ bá last month ni o so ó dẹ̀ bọ̀ pé sí muslim ní tí mo fi mi ò sí muslim yẹn so mo wá mú fún mo wá ń wo àwọn program yìí ọ̀rẹ́ mi tí mo dẹ̀ sọ mo mọ̀ dáadáa ẹgbẹ́ pásítọ̀ ẹgbẹ́ tó bọ̀bọ́ yẹn náà ó ń ṣe bábà èmi náà tí mo sọ pé bábà lèmi náà wọ̀ fọ́ pé bí ó sáà ṣe ra ohun láti ọba tó sàkóso ní Nàìjíríà ìbọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ sọ wà Nàìjíríà tó ó káàrí prógámù yìí ó ní kí ló ń wò níbi prógámù bọ̀bọ̀ ó ti yẹ mo ní tó mọ́ ni ó ní gbogbo bọ̀bọ́ yẹn dà ó àwọn pásítọ̀ pọ̀ tọ́ wù yìí wọ́n ní kọ́ máa ń jókòó sí prógámù yìí wọ́n mọra wọn tí wọ́n máa ń pera wọn ní pé wèrè dìgbà náà láì lọ́wọ́ olórí tó máa ń fún yín pẹ̀lú ọ̀hún ṣùgbọ́n jẹ́ kí àwọn tó nílẹ̀ Yorùbá tí wọ́n gbé lóye lọ́wọ́ lẹ́yìn ìjọba lọ fún ẹ̀ máa ní problem ẹ̀ bá lè ní bá wọn gbé lóye lọ́wọ́ ẹ̀ ń yọ àwọn èèyàn sí gan ẹ̀ ń yọ àwọn èèyàn sí gan. ẹ ṣe bàbá mi. ẹ wò ya tí wọ́n sọ pé ọmọ àwọn ń kírun lọ́wọ́ ọmọ àwọn ń gbọ́ prógámù yẹn. èèyàn tí ò ní gbọ́ ó máa sọ fún ọmọ ẹgbẹ́ prógámù yẹn jáde. bẹ́ẹ̀ni. prógámù yẹn kò ní fẹ́ gbọ́ rárá. ṣé kí ní kan ṣẹlẹ̀ sí mi? mo jọ́ mi bí ìlú Ìbàdàn mò ń gbé ní àdúgbò kan lọ́pọ̀ ìlú òkè sápátì bí wọ́n bí like 20 years ago. ìgbẹ́ pásítọ̀ kan àbẹ̀kọ́ wa máa ń gbàdúrà nínú ilé wa. bí wọ́n máa sọ fún yẹn mo sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn reality lẹ́ ń sọ. gbogbo àwọn testimony yìí a máa fún one time níjọ́ Sunday a máa fàjà níjọ́ Sunday. bẹ́ẹ̀ni ẹ ṣé bàbá mi thank you so much. mo ti lọ repo ṣé ẹ lọ́wọ́ mi mo ti lọ ra fúẹ́lì mo tún fẹ́ fúẹ́lì ọ̀pọ̀ against ọ̀la nítorí àwọn tí ó gbé pè lọ́la ló pọ̀ ẹ gbàgbé ó rẹ̀ mí tì. àṣẹ Èdùmàrè thank you so much baba àṣẹ thank you so much mo really appreciate you. yà Mètúsẹ́là ó yá ẹ jẹ́ kí n sáré fún yín ní time yín 297 Mètúsẹ́là 2 minutes yín ti ń jó lọ ṣe wà ń bẹ ẹ ní láti unmute o Mètúsẹ́là ó dá ọmọ Jésù ṣe wà ń bẹ 2 minutes ọmọ Jésù ẹ ní láti unmute o ọmọ Jésù ó dá Adémọ́lá 2 minutes yín. Rotimi. Yes, sir. Testimony they give. Yes. Mo ṣe láti kò ní. Okay. Popsi mi put my lord church. You know, ó ti mọ̀ pé wọ́n pè tẹ́lẹ̀ pé mi ti fàájà tipẹ́tipẹ́ náà. So I am not a pastor or church conscious at all. I spent like 6 weeks in Lagos. The church, mo consume mo train. Sure, people see me sorrow. What did by phone? Last week. Oh yeah, last week.
Ademola, what's up now? Kí ló happen? Ó ní old man mo wà okay. Èyí ń kọ́ ṣe wà pé ṣé ẹ bá ọ̀nà tí old man ni. Má sọ mo ẹbẹ̀ sọ̀rọ̀ kó mo gbé máa fẹ́ gbọ́ ọ̀hún bí ẹ̀gbọ́n máa bí ṣe mo busy. Àwọn nípa àwọn notice pé mo wá lé pé mo lọ church. Mo ní kí wọ́n ṣe ń church. Mo ní sọ pé òkú náà mo ń gbé àbá afẹ́ bó òkú. Mo kọ́ bí bẹ́ẹ̀ lọ bàbá yẹn kọ́ wò pé mo jáde ọmọ ọlọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe sí kéde. Má sọ fún wọn pé mo lọ church intentionally ní sẹ́mo ẹ̀dẹ̀rẹ̀ pé mo ní bọ́. Mo ní pásítọ̀ yín Oyedepo àti Adébóyè $80 billion kó gbà ẹ bá mi sọ ẹ bí a bá ń bèrè lọ́wọ́ ẹ̀pẹ̀ ló kó sí. A ní ìdòwò wa. Mo ní pé mo ń dájú ṣe mọ̀ wípé ìkọ́ tó ṣe yẹn ó sì máa jìyà ẹ̀. Ìyẹn ogún ọdún ni ó máa gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ ní ọwọ́ sáré lódó pléèsì. Wọ́n máa bèrè wọn lọ́wọ́ ẹ̀. Mo ní Oyedepo òun náà ń talẹ̀ fáwọn tẹ̀lé òun ń talẹ̀ òòṣà. Ṣé ẹmọ pa bẹ́ẹ̀ mọ̀ ń pa ẹ̀? Mo ń dájú máa dúpẹ́ yóò pé pẹ́ńsọ̀n yín ó tó yín jẹun. Àkànfún yín ní peanut money kẹ́ máa fi jẹ pé supplement káwá fún yín lówó ìṣẹ̀lẹ̀ lè ṣe sí. Pẹ́ńsọ̀n yín tó yín jẹun gbàgbọ́n lẹ́kọ̀ọ́ pẹ́ńsọ̀n yín ju sálárì mi lọ. Mo analyse ẹ̀ fún wọn. Mo ní pé sóò wáyé sí pé first lọ church. Mo ní mo lọ church mo fún gbogbo points yẹn. Wọ́n ní pé tó tọ́ dẹ̀ lóde sọ ọ́ ní but. Mo ní dájẹ́ máa wulẹ̀ sọ pé there is no but inú kí ní ká sọ yìí. Mo ní these people are crazy, they are lying to all of us and they want people to be sitting under their teachings. Bẹ́ẹ̀ni. Mo ní ọ̀rẹ́ kẹ́sì mọ̀ wípé forever ni pé mo lè gbọ́ràn sí as per that one you are talking I will never listen to what you are telling me. Téèyàn bá ti já ó ti já bẹ́ẹ̀ni. Ọmọ pé ìjà pẹ́tipẹ́tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ lè jù tàbí kó university ní year 2000 tí mo ti ń déṣẹ́ lọ́wọ́ mo ti já. Mo ti kọ́ ẹ̀mọ́ tó gbé Oyedepo ṣe pé fún wọn. Ọmọ mi bá yí ọ̀rẹ́ sọ̀rọ̀. Mo lóye Oyedepo yẹn gbogbo edifices kò kọ́ yẹn. Ògùn ló máa pá gbẹ̀yìn o. Àṣẹ Èdùmàrè. A máa yẹ̀yẹ́ sì máa bọ́ síta o. Mo ní kó bá kú tán a máa ń bá aṣọ ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni bàbá wẹ̀rẹ̀ yẹn náà bàbá ṣẹ̀gẹ̀ṣẹ̀ yẹn náà àbí kí ló kórúkọ ẹ̀ bàbá go around. Mo ní kí ló ń bẹ ṣe sí kó bá kú kí ló ń bẹ ṣe sí. Ó ní but mo ní mo ti gbọ́. Mo ní but just have trust in me. I will never worship any other God or any other person. So I just have that faith in me. I'm not a young man. I'm getting about you. Over 50. I'm not a young guy. So any trust you know me, daddy. That is one case. The how me sick from at my level. I don't think Muloli. I spend more than $1 million. On she major operation. Over $1 million. I'm just speak to the doctor. The law one account department in teaching hospital Lagos State. Mo de lugo ti no no o ma ewu ju ba oni pe dupe lowo Ọlọ́run gboro yo oni oni fún mi na account yẹn mo ní mo kò fẹ́ mọ̀ ní kó correct ni mo sọ̀rọ̀ àgbà tí mo ti dé going to 2 months now I spend less than 50,000 every week for the medication ma be lo ya omi wọ́n lọ church lójoojúmọ́ mo ní kó ṣe gbàdúrà Ọlọ́run kó lọ́run wò ẹ́ sàn kó ṣe operation yẹn fún ẹ mo ní ma dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàpọ̀ ẹ̀rọ yọ. Mo ti bá wíwọ́ yọ kí ló máa ṣẹlẹ̀. Mo ní for your information. Kìíní ẹ ṣe mọ̀ pé ó ti dẹ́ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ni màá báyìí máa ń pín lọ́wọ́ máa ń sọ́jú báyẹn. Dẹ́ẹ̀dẹ̀ náà rẹ̀ ti dà báyìí lọ́dọ̀ mi o. Máa fi ìpìkanlẹ̀ fún mi pé ìpè tó máa mú ìpè yìí o. Máa kó mú ẹ o. Máa ti fẹ́ lówó oúnjẹ wà tọmọ mi. Má fún pásítọ̀ ọkàn bẹ́ẹ̀ o. Mo ṣe pé yẹn gidi ó kójú yín pọ́n pé bẹ́ẹ̀ mo fídíò. Mo lójú mi gan o. Pásítọ̀ kan lówó mi mọ́ o. Enough is enough. Bẹ́ẹ̀ni. Kọ́kọ́ bá gọ̀ kí àwọn bá gọ̀ bá méjì máa ṣe kí náà máa kánú nìyẹn o ní ṣàrò ìjà but máa bá bá fásọ lówó mi mọ́ wálé pápìlì má mọ̀ mi lọ sí all night or any garden mo yẹ kó mọ̀ ẹ ṣe bàbá mi to any garden or any church ipò bọ̀ lọ ṣe ní kidney vacation gbà pẹ̀lú pásítọ̀ kan I let her know that èmi ti já mo sọ fún mi pé èmi ń tẹ̀ mo mọ̀ tẹ́tẹ̀lẹ̀ tó wò fi bẹ́ẹ̀ lọ church tẹ́tẹ̀lẹ̀ níjọ́ Sunday yẹn every Sunday ó bá mi ṣàgbó kan tí máa ń jí mu láti bá tó sórí àwọn máa ṣàdúrà máa ṣe pé oṣù tí rí bẹ́ẹ̀ ń sìn pé mo ti di babaláwo wọ́n ṣe o testimony kò fẹ́ fún ẹ nìyẹn. ẹ ṣe bàbá mi bí ìní wá ayé ti ìjọ Sunday ẹ pákéjì testimony a máa ṣe àtẹsímọ́nì ìjọ Sunday ẹ ṣe bàbá mi bí ìní wá ayé ti jẹ́rìí ìfàjà yìí yóò ṣe yí bí fíìmù tí gbogbo ẹ̀yin pásítọ̀ mo ti sọ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ bá nílẹ̀ ẹ tètè lọ máa gbẹ́ fún ẹja fish pond ẹ̀yin tẹ́ bá lè dáko ẹ tètè yọ súùtù àbí kóòtù wèrè tó dàbí tamiterium
ẹ tètè lọ bọ́lẹ̀ kẹ́ lọ mú ká padà ní ìnísọ jù yẹn lọ. Jokes and fun ṣe wà ń bẹ́ẹ̀ ó yẹ sáré bá wa on mute. Jokes and fun. Thank you so much, Brother Demola. Jokes and fun. Ashake Fab. RD, well done. Kenny. The last caller was just laughing when he was talking. Ibo ni Masio mi wà di kí náà ń pè ọ̀tọ̀ mi ò gbóyìn ìbò. Àwọn Masio, tẹ́ bá ti ṣe tán, màá direct wọn sọ́dọ̀ yín. Ìwọ lọ, gbogbo agbára tó ní kí n máa fi etí gbọ́ ire. Gbogbo agbára ìdílé bàbá ìdílé ìyá tó ní màmá fi etí gbọ́ ire pé mi ní gbámú. Ó yá ní orúkọ Jésù. Ẹ wọlé lọ sọ́dàdúrà Jésù. Ó yá gbogbo etí tó ní kí n máa fi etí gbọ́ socket. Gbogbo agbára tó ní kí n máa fi etí gbọ́ socket. Àti body massage plus happy ending tó ní mi ní fojú kan. Ó yá ẹ wọlé lọ iná ọ̀run kó dóní Jésù. Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ó yá. Mo ń gbọ́. Oh my God. Bad market. I'm serious. We are bad market today. What people you want? You can't give one. You can't give one. I don't even plan. Lie. Àwọn báwo. Ẹ̀yin pastors yẹn lọ wá iṣẹ́ gidi. Ṣé yé máa ṣe orí burúkú online àti nínú church? Ẹ yé máa parọ́ mọ́. Ẹ lọ wá iṣẹ́ ṣe. RDT advice yìí eléyìí tó ní tó ti nílẹ̀ owó tẹ̀tẹ̀ ti gbà ó bá di yẹ̀ sí ti tó. Ẹ wá convert ẹ lọ fi ẹ lọ roko ẹ lọ ra lẹ̀. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó lọ gbin obì kó lọ gbin kòkó. Bẹ́ẹ̀ni. Kó lọ gbin ọjà ti bust. Bọ́ síta. Cabbage ń tà Nàìjíríà sí àwọn vegetable ń tà. Bẹ́ẹ̀ni. Ó ti já everybody ti ń já. Ojú ti là bèbí ti ṣẹ́jú. Bẹ́ẹ̀ni. Franco miss money. Olórí burúkú aláyé bàjẹ́ àwọn aláyé rírun àwọn tó ṣe pé wọ́n lè ìmí inú wọn lè fìdí ìgò kọ́ àwọn náà direct professor náà direct doctors wọ́n máa ní pé kán lọ káwọn èèyàn lọ ṣe pregnancy test kan mú result wá fún wọn. You can imagine the audacity sometimes when I hear some things that are coming out from this pastor, it busts my brain. And máa ní káwọn èèyàn lọ ṣe test kán wá mú test wá fún yín of what? Àwọn tó pé wọ́n parí secondary school o. Wọ́n máa fẹ́ máa vet lab results. Wọ́n máa fẹ́ máa vet pregnancy test. Ẹ̀jí ò lè kàwé. Kí ló wà ní ọpọlọ yín? You can imagine. And unfortunately, some professors, some in Kinorukwe, they are under this dumb ass. This dumb and used and good for nothing men. One mama pyro under and you will see a whole professor of medicine. But under if it all ye they put in paro if it all not embalming. Wọ́n ti embalm tó gbé wọ́n wá fi paper bí mi ò mọ nǹkan tó dọ́nà tó ní èèyàn tó ti embalm tó ti kí lórúkọ ó kàn jí nìyẹn. Like the process of embalming itself it's a crazy process. If you go online, go and read it. It's a crazy process. So whoever is already being embalmed, there is no miracle that can happen to the thing and raise up more. Because once you are one can want to kill want to inject anyone with all kinds of very crazy chemicals to protect to preserve the body. And one stupid one idiot to achieve anything in architecture. Oh, my boss on your podium, professor, medical professor. I want only in analogy and woman kinokwe. Oh, my paraffin and kutonti and bam. One speaking word, but you're already only. You can imagine. Bó ṣe ń jí òkú dédé
lọ́yàn ń grow lọ́wọ́ Adébóyè àwọn àṣìẹ. àtọ́lórí burúkú lẹ́yìn àwọn bàbá tọ̀bí ẹni lè wọ̀ yọ ìyẹn náà ọmọ ẹ̀ fítọ́ọ̀sì tí ó lórí ìyẹn náà kàn grow orí kan ìbàdí ó kàn grow orí ni. Giving us stupid number. They'll just be giving us very stupid number that could make any intelligence and our professor. Shame on you all guys. That's sitting under these men and one party right for you. The joke okay challenge my Baba, thank you. All my efforts is useless. All the essence of my certificate is defeated. Weather changer. Thank God for the I'm so happy with the new people that were calling into the program that I stumbled. People go away, you should have stumbled there for program. People go ojú àwọn èèyàn máa lọ ọpọlọ àwọn èèyàn máa ṣí. Bẹ́ẹ̀ máa ṣí. Ẹ wo God bless you. Ashe. Oh, Renity. Thank you so much. Ashe. Kẹ́ẹ̀tì ẹ̀ fi wọ́n ta mí lọ́rẹ. In fact, ṣé mọ̀ pé wọ́n ní pé tówó bá ń bọ̀ kí ló máa ń yúnyàn ọwọ́ ń yúnyàn. Ṣùgbọ́n etí tí mo fi gbá ilé gbogbo ara ló ń yún mi báyìí ṣó ti yé yín? Ṣó ti yé yín? Mi ì ní sọ jù yẹn lọ. Àwọn líkọ̀ kan ẹ ti lòdì sára. Eléyìí tí wọ́n léyàn máa mú kó tó di pé wọ́n máa fọwọ́ bà lára náà ni mo ní kí n rà lẹ̀ kó mọ́ di pọ́npẹ́. Ok, ẹ ṣé. Méjì ti tó. Grandpa mi ò méjì ti tó. Méjì ni. Ṣùgbọ́n ká má dàbí ìrèké o. Ẹni ńlá ló ń ṣe ńlá mi ń gegun ẹjọ mọ́ bínú ẹjọ. Ẹni ńlá ló ń ṣe ńlá ẹjọ nítorí Ọlọ́run. Ó dáa Caliph Palace ó yẹ sáré bá mi gbóhùn sókè. 30 naira per cup Caliph Palace. Ẹ mọ̀ káàárọ̀ bàbá mi. Àwọn first time àpọ̀ lẹ́ni o ẹ káàbọ̀ sórí fàájà. Mo really appreciate. Thank you so much. Ẹ̀sán yìí náà ti máa ń rò pé báwo ni láìfì ṣe wá rí báyìí pé onírọ̀ làwọn èèyàn lẹ́ẹ̀kan máa lọ. Àwọn èèyàn lẹ́ẹ̀kan máa parọ́ fún wọn gan. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí bí ní ìlú gbé ibi tó bá ti jẹ́ secret tán gan kò tó sí secret rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn nǹkan àwọn èèyàn tó ń lò gbogbo wọn padà àwọn mélòó wọn padà jára wọn. Bẹ́ẹ̀ni. Kí ọkọ èdè jára at the right time. Kó má lọ pẹ́ jù. Bẹ́ẹ̀ni. I appreciate program mi. Thank you so much bàbá mi. Ẹ máa join wa tá a bá ti ń ṣètò. Thank you so much. I really appreciate it. You are welcome in the name of the Lord. You are welcome in the name of Faja. We have seen all over you the glory of Faja. We have seen all over you of Faja. You are welcome. Rita Fernandez. Ẹ bá wa hàn mute. Come on, Lord. Oye baba. Rita Fernandez. Rita B ṣe wà ńbẹ̀. Rita B. Ó dáa. Àwọn pásítọ̀ tó lọ síbi òkú ṣíṣe tí wọ́n fẹ́ sin òkú tán ní àpàdé lẹ́sẹ̀ Jésù. Ìyẹn níjọ́ Sátọ̀dé o or Friday o. Níbi tí a kò ní yára wa, a ó ríra wa, ayọ̀ mọ́ra wa, Jésù ni yóò ṣe alága. Wọ́n á kọ orin yẹn máa dùn. Nígbà tán bá dé chọ́ọ̀chì níjọ́ Sunday, the first prayer tí pastor máa tún kọ́kọ́ kọ ni wípé
gbogbo ikú òjijì, gbogbo okú tí ń pani ní rèwerèwe tó bá gbàdúrà yẹn ń gbà, Jésù gan máa dúró ju 33 lọ kó tó jẹ́ kán pa wọn o. Kì í ṣọ́rere o. Ó yá ìwọ Ọlọ́run máa fi àánú ká kúrò lórí àwọn ọmọ wa tó bá jẹ́ pé ṣẹlẹ̀ ni ẹ mọ̀ gbọ́. Sàmìyé bàbá sàmìyé sí wa lára o, ikú bẹ́ẹ̀ lóde tẹ̀síṣẹ́ kan Jésù ń jọba a ó pàdé lẹ́sẹ̀ Jésù. Tẹ́ ẹ bá ní ẹ fẹ́ pàdé lẹ́sẹ̀ Jésù jọ Friday àti Saturday, kí ló mú yín tẹ́ tún fàsẹ́yìn níjọ́ Sunday? Psychotic problem lẹ́ni. Yeye ó yẹ sáré bá mi gbóhùn sókè. Yeye ẹ kúrò bí tí nẹ́tíwọ̀kì ti sá káàkiri. Yeye ṣẹ̀wá bẹ́ẹ̀. Yeye. Iṣẹ́ ti já. Bèbí ti ṣáájú fún Debua. Ó yá alága àjọkọ̀ amọ̀dò pé mo ti gbé yín sókè tẹ́lẹ̀. Ẹ jẹ́ bá wa power tap àti lọ náà nìyẹn. Hello Yeye. Yeye ṣẹ̀wá bẹ́ẹ̀. Ẹ rí mi kẹ̀. Ó dà pé nẹ́tíwọ̀kì ni ẹ mọ̀ bá wa power tap. Wọ́n mọ̀ láwọn ò rí mi kẹ̀. Èmi rè ń bì. Rí mi kẹ̀. Àọ̀pá ẹ̀jẹ̀ ń plé orin díẹ̀. Ẹ̀jẹ̀ máa bá wa power tap, wọ́n ti ń fly.